Wike tú àṣírí àwọn tí wọ́n wà nídìí wàhálà ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà. Mínísítà tuntun fún ọ̀rọ̀ olú ìlú orílẹ̀‐èdè yìí Àbújá Wike ti kéde pé kò sí àyè fún títa ọjà káàkiri ojú pópó mọ́ nílùú Àbújá. Wike sọ pé àwọn tí wọ́n ń kiri àgbàdo àtàwọn ọjà míì káàkiri ni wọ́n wà nídìí wàhálà ètò ààbò àti ìwà jàǹdùkú nínú ìlú náà. Ó ní nígbà tí àwọn jàǹdùkú bá ti ra ọjà káàkiri ojú pópó ni wọ́n máa ń dọ́gbọ́n wọ àyíká tí wọ́n sì máa fi ọgbọ́n gba ọ̀rọ̀ lẹ́nu àwọn ará ìlú kí wọ́n tó ṣiṣẹ́ ibi wọn. Gómìnà tẹ́lẹ̀ nípìnlẹ̀ Rivers ọ̀hún ṣàlàyé èyí lásìkò tó ń ṣe pàdé pẹ̀lú àwọn òṣìṣẹ́ Federal Capital Territory Administration àti Federal Capital Development Authority lọ́jọ́ Tuesday ọ̀sẹ̀ yìí. Ó ní ohun pàtàkì tí àwọn ní láti ṣe ni láti dá ìlú Àbújá padà sí bó ṣe yẹ kó rí. Ó ní iná mọ̀nàmọ́ná gbọ́dọ̀ padà sí ìlú Àbújá káàkiri nítorí bí gbogbo ìlú náà ṣe máa ń wà nínú òkùnkùn lálẹ́ kò bójúmu. Wike fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ìlú gbọ́dọ̀ wà ní ìmọ́tótó. Ẹni tó bá sì jẹ́ alákòóso àwọn tó ń rí sí ọ̀rọ̀ ìmọ́tótó àyíká níbẹ̀ gbọ́dọ̀ jí gìrì sí ojúṣe rẹ̀. Ní ti àwọn onímọ́tótó, Wike ṣàlàyé pé àwọn ibùdó tí wọ́n ti ń gbé èrò nílùú Àbújá ti pọ̀ jù, àtúnṣe sì gbọ́dọ̀ bá eléyìí. Òun kò sì ní fààyè gba àwáwí kankan látọ̀dọ̀ àwọn alákòóso pàtàkì. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé gbogbo àwọn ilé tí wọ́n kọ́ síbi tí kò tọ́ nílùú Àbújá ni yóò di wíwó lulẹ̀ láì fi ti àwọn tó ní wọ́n ṣe rárá nítorí ohun gbogbo ló gbọ́dọ̀ wà létòlétò nílùú náà. Máyọ̀wá Bámigbóyè ló ń jábọ̀ rẹ̀ fún iléeṣẹ́ Etí Ọba TV.